gbogbo èèyàn ló ṣí sílẹ̀ láti tẹ̀lé wa lọ sí Jordan. Àwọn èèyàn ti ń register gan, má miss ẹ. Gbogbo ilẹ̀ nílẹ̀ má jẹ̀mú, ṣùgbọ́n àwọn ibì kan wà, we can call it a peculiar place, we can call it a special place. Gbogbo wa pátá a máa jọ wà lódìdí ọ̀sẹ̀ kan. Gbogbo wọn tó ti ń pariwo mo fẹ́ rí bàbá àṣírí àwọn, mo ti mẹ́sẹ̀jì yín dáhùn, ọ̀ya àkókò tó báyìí. Gbọ́ passport ẹ̀dá, let me bring out my own passport. Ọ̀ya passport tèmi rè, ọ̀ya lọ gbọ́ passport tiẹ̀ náà kẹ́kẹ́kẹ́kẹ́. Gbọ́ passport ẹ̀ kó wá fún registration kíákíá. First week in September we are going to Jordan. Àjọ máa wà fún odidi ọ̀sẹ̀ kan gbáko. A ṣàlàyé àwọn tó pọ̀, a tú àwọn tó pọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa náà, a máa gbé àwọn program yẹn náà ní live. So I will not be around by first week in September by the power of Almighty God. So à ń lọ sí orí ilẹ̀ májẹ̀mú ní Jordan láti lọ béèrè fún àkótó agbára. Listen, gbogbo àwọn àṣírí tí mò ń tú fún ẹ yìí, mi sọ fún ẹ pé kò ságbára nínú àdúrà. Ṣùgbọ́n àwọn tó máa ń jẹ́ kí àdúrà tètè gbà nìyẹn. Ẹ bá rí ẹni tí àdúrà ẹ bá tètè gbà, ẹ lọ wò wọ́n láwọn ibì kan, wọ́n ń gbọ́ràn, wọ́n dẹ̀ ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Gbogbo ẹni tó bá ti ṣe ohun tó yẹ kó ṣe, kò sí tó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé. Àdúrà máa pẹ́ láti máa gbà nínú ayé ẹ̀. Dẹ́n yàtọ̀ sí yẹn, a gbé ẹbọ torí pé Bíbélì wípé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́ràn, dájúdájú wọn máa gbẹbọ. Lọ passport ẹ̀ báyìí, gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ wà ní diaspora, ẹ jẹ́ ká jọ lọ sí Jordan. Message àwọn you fit fly, you can message you fit fly. Sọ pé bàbá àṣírí ìràwọ̀ ló fẹ́ bá tẹ̀lé lọ sí Jordan. So they will talk to you, they will give you the price. Tó bá sì jẹ́ ọ̀dọ̀ tèmi náà ló fẹ́ wà direct, you don't have problem. I will do the registration. Gbogbo àwọn tó wá sọ́dọ̀ mi, gbogbo náà làṣẹ tẹ́sí sọ́tì mọ́ link mọ́ you fit fly. You fit fly ló ń bá wọn package ìrìn àjò yẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run yá kájọ rìnrìn àjò ẹ̀mí lọ sí Jordan pẹ̀lú bàbá àṣírí ìràwọ̀. Bóyá ní Jordan pẹ̀lú Prophet Karaya Odùsànyà, bàbá àṣírí ìràwọ̀. Ìrìnàjò ẹ̀mí tó kún fún ìyanu. Special pilgrimage trip to the Holy Land of Jordan 2023 with Professor Karaya Odùsànyà. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ló yẹ kó fojú kan. Ohun gbogbo tá a ti kà nínú Bíbélì ló fi yẹ ká pẹ̀lú ọkọ rẹ̀. Professor Karaya Odùsànyà, bàbá àṣírí ìràwọ̀. Nínú ìrìnàjò ẹ̀mí eléyìí, ọ̀pọ̀ àwọn ibi tá a ti kà nínú Bíbélì la máa dé. A máa dé River Jordan tí gbogbo arìnrìnàjò máa ṣe ìfọ̀mí ń bẹ̀. A máa dé Dead Sea, Lot Cave, Madaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìtọ́jú tó péye, special treatment ló wà ńlẹ̀ fún gbogbo arìnrìn-àjò. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló tún máa pẹ̀lú wa láti pẹ̀lú bàbá àṣírí ìràwọ̀ Professor Karaya Odùsànyà lọ sí Jordan tá a máa gbéra lọ́jọ́ 4 padà sí Nàìjíríà lọ́jọ́ 11 oṣù kẹsàn-án. Ẹ máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly tó wà ní Success House 7 of bus stop Olúyọ̀lé Estate Ìbàdàn, tàbí kẹ́ ẹ máa bọ̀ nínú ìjọ Jahel Oburaya Spiritual Church Okùn Ọwá Ìjẹ̀bú, tàbí kẹ́ ẹ pè 08054353629. Ìrìn àjò ẹ̀mí lọ sí Jordan lóṣù kẹsàn-án pẹ̀lú Fit Fly ló pákéjì ẹ̀.